mi l'Àríkẹ́ ọmọ làlálàlàlà mo ti gbére mi dòde ọmọ lòlòlòlò ọmọ làlálàlàlà ó sì ń gbá kan jù kan lọ ó na mú kan jù kan lọ wúrà tó ń kọrin Àríkẹ́ Celine Dion. àti play tán àṣé àwọn tó tún wá náwó fún mi mo surprise wọ́n náwó fún mi lórí stage mo ṣe wá tó bóyá bọ́ síta báyìí àwọn lọ́wọ́ kọ́ náwó pé ẹ káàbọ̀ ṣẹ́ta ọ̀yọ̀yọ̀yọ̀ sà lórí kíni ẹ̀yin lè mọ̀ náwó fún mi lẹ́yìn gbẹ́nu ẹ̀ sọ̀n kí ló kàn àti náwó fún ẹ àti náwó fún ẹ nìyẹn. àti Alhaji Kọrin náà a tún ṣe rẹ́kọ̀dù kan wọ́n pè ní actor and actress pé mo ti gba máìkì lọ́wọ́ wọn rí dáadáa nígbà làkóṣà mi lè má lọ bẹ̀ tí wọ́n á gbé máìkì fún mi máa kọrin àwọn èèyàn tún mọ̀ mí díẹ̀díẹ̀. orí tó ká ni mí mo dùn píwọ̀ gan ayé ń jí sọ̀rọ̀ wa wọ́n ń jí ẹ̀fẹ́ mi Àríkẹ́ tí bá jàjà débi tí ilẹ̀ gbé tẹ́jọ́ gbáǹkọ́gbì lórin tí mo bá kọ o nínú olórin Irúnmọlẹ sálẹ̀ mi o nínú olórin Irúnmọlẹ sálẹ̀ mi. ọ̀sẹ̀ ní orí tó kẹ́ kúbúrà yálà bàjẹ́ Africa Television. Àríkẹ́ ti dé kúbúrà mo dé Àríkẹ́ ti dé Celine Dion mo dé kúbúrà rè akọrin tó bọ̀ ọgbọ́n yan èmi Àdìjà mo dé orí tó kẹ́ máa ti dé Africa Celine Dion rè akọrin tó bọ̀ ọgbọ́n yan ìgbà lásán ìgbà lẹ́wù ìgbà lọ́kọ́ ìgbà lálẹ́ ìgbà kan lòdèrè kókó lè lọ kúbúrà tù yí orí tó kẹ́ owó mẹ́gbọ́n àṣàbúrò di bàbá ìjọ mẹ́gbọ́n àṣàbúrò dákín ìjòkun ìjòkun dákun mọ́sẹ̀ bí ẹ̀lú àrọ́lágbà kìsà dá lára o torí dídùn ẹ̀fọn ìbéèrè ni ó ń fi dídùn ṣèbéèrè lọ́wọ́ onílé ẹ̀sùn ní abẹ́jí ẹ̀fọn òsùn kò jẹ́ kẹ́ni tó sùn ó sùn abẹ́rẹ́ kéré jọmọ́ mi ọ̀rọ̀ ni ìṣe mímí ìfàdìyẹ ẹ̀dìyẹ nìkan kọ́ o ìṣe mímí ìfẹ́ ènìyàn nínú igbó lọ́bọ̀ ọmọ wa orí tó kẹ́ máa ṣeré lọ ní tiẹ̀ èmi kúbúrà mo ń ṣeré lọ ní tèmi orí tó kẹ́ Celine Dion mi ò kọ́ṣẹ́ lọ́wọ́ anybody rárá Ọlọ́run ló fún mi lóhùn tèmi ló fún mi lórin Àríkẹ́ àmọ́ láyé ìgbà kan là ń kọrin lékéwú torí ọmọ Ọ̀ṣun ni mí ìdílé tiwa ìdílé Muslim ni o bàbá tí wàá fẹ́ ṣe anything orí tó kẹ́ Celine Dion wọ́n wá pé kúbúrà tù kí wọ́n ṣaṣíwájú Islamic finger ni mò ń kọ́ láyé ọjọ́ yẹn Àríkẹ́ kúbúrẹ́ mò ń kọ́ pé sọmọ mi lọ́mọ torí èèyàn kan ló bí kúbúrà tù èèyàn kan ló bí Celine Dion èèyàn kan ló bí Africa Celine Dion sọmọ mi lọ́mọ àná ìrìn jìnnà Celine Dion kúbúrà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ ṣébí náà láyìí láyé ń kọjá tẹ́lẹ̀ o ṣùgbọ́n ní sẹ́yìn ayé tí mo nà tú o orí tó kẹ́ kúbúrà láyé tún sọ pé ń kọrin ẹ mọ́ pàmò lára ó ń dùn mọ́ mi ẹja fi ìjó ṣe jẹ̀lẹ́ńkẹ́ kí sẹ́rẹ́ máa ti bẹ̀ wọlé wa o kí máa dọ̀bí ọ̀dẹ̀ tó kọ́ gẹ̀dẹ̀ nínú ọ̀sán orí tó kẹ́ kúbúrà tù Ìbàdàn láwa yìí ìgbà tá a ti lé kéwúdé tá a ṣe wàlímọ̀ rẹpẹtẹ mo tún kọ́ṣẹ́ lágbájé kúbúrà tù Àríkẹ́ Ọlọ́run tún sọ pé orin ní sẹ́ẹ̀rẹ̀ o ayé gbà yẹn ìyẹn ní iṣẹ́ ẹ̀sùn máa wọ́n ń ta bisikíìtì alájà kúbúrà mi Àríkẹ́ o ìyẹn lágbájé eríà o ọmọ Ọ̀ṣun ni mo jẹ́ kúbúrà from there mo lọ sí Ìkútọ́nù Badagry lọ sí Ìkútọ́nù Àríkẹ́ mo tún lọ ṣe bẹ́bẹ́ náà ní Ìkútọ́nù Àríkẹ́ adé mo tún débẹ̀ mo tún bá wọn kọ́ òfin mo tún ṣe òfin alájà Celine Dion mi gbogbo iṣẹ́ ló kọ́wọ́ àmọ́ iṣẹ́ orin Fújì Ọlọ́run gbé mi lékè ní Àríkẹ́ Celine Dion ń bẹ lọ́hùn ọba ohun tó fún mi má ṣe gbà ọmọ tó fún mi má ṣe gbà èèyàn gbogbo èèyàn tẹ́ fún mi kó má ṣe gbà Ọlọ́run náà ni o kò í ṣe mi kọ́ Àríkẹ́ Celine Dion mi mo wá gbéra láti ìlú Badagry o ìgbà tọ́kọ kú tí ò sí nǹkan kan Àríkẹ́ Celine Dion mi ogún tọ́kọ fi sílẹ̀ ó bá dà jà sí o èmi màá dúró de lẹ́yìn
màá tún máa jà kó búra tù mí orí mi kọ́ mo tún gbéra ó di Ìbàdàn nílùú Olúyọ̀lé mo tún dé Ìbàdàn wọ́n tún tẹ́wọ́ gbà mí Àdìjá Celine ìyálóde Kọrin ń débi sí o Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kọ́kọ́ ṣe rẹ́kọ̀dì mi gbàrà so Dìran Adédèjì ni ó wá produce fún mi rẹ́kọ̀dì yẹn ń pè ní qualification so ó lọ at least going to 7 years by tí mo ṣe rẹ́kọ̀dì yẹn so from there mo ṣe lọ́ńṣì mo ṣe gbogbo ẹ̀ láftà èmi àti Alhaji Kọrin náà a tún ṣe rẹ́kọ̀dì kan wọ́n pè ní actor and actress a ṣe ní top 1 a ṣe 11 yẹn ní top 1 garden láti ṣe mo máa ń lọ sísò wọn tí má dé so ẹni bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbé máìkì fún mi pé mo ti gba máìkì lọ́wọ́ wọn rí dáadáa gba làkóṣà mi lè má lọ bẹ̀ so wọ́n á gbé máìkì fún mi màá kọrin àwọn èèyàn tún mọ̀ mí díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ so from there náà àtàyàn náà sì ta so ẹlẹ́kẹta ni àwa tún ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kọ́lọ́run ọba kó jẹ́ kí á rí àánú gbà láti ìpẹ̀pẹ̀ ayé mi mo lọ sí primary 6 ìyẹn nílùú Àpòmù Ọ̀ṣun state ibẹ̀ mo ti kà á so Anglican primary school from there mo lọ sí community grammar school èèyàn mo kàn wá wà tó jẹ̀kọ́ tó wà ní Kútọ́nù yẹn tó ti ń sọ pé màá wá bọ̀ òun so bó ṣàṣe pè mí nìyẹn pé kí ló ń ṣẹlẹ̀ kí n máa bọ̀ mo ti ń kọrin Islam sí ó ní kí n máa bọ̀ so wọ́n dẹ̀ tẹ̀wọ́ wọn gbà mí mò ń kọrin Islam yẹn but nígbà tó stage kan àwọn èèyàn máa ń sọ fún mi pé Islam yẹn bá a fi tún gbà sí àbí báwo ni so from there báyé kí tùgbà yẹn bọ̀ nìyẹn everything ṣe straight nìyẹn àfi bíi pé wọ́n ń retí kí n kọ Fújì yẹn tẹ́lẹ̀ so bọ́n ṣe ń pè lọ́tún lọ́sìn níjọ́ la ò mọ̀ lọ 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 mo lọ́rọ̀ àfàlà lọ́bọ̀ àlàfàlà lọ́bọ̀ àlàfàlà lọ́bọ̀ níjọ́ la ò mọ̀ lọ. Mo bẹ̀ kásẹ̀ pé Islam yẹn mo bẹ̀rẹ̀ ńlé but from there tí mo wà ní Kútọ́nù Badagry àwọn tó wà ní Badagry mọ̀ mi pátápátá àlè mo wà ní Badagry yẹn bíi mo ti ń lọ sí bíi 28 ẹni tó ń kọ Fújì tí mo mọ̀ ní Badagry Àrẹ̀mú náà ń jẹ́ wọ́n dẹ̀ jẹ́ chairman gbogbo Èkó ń gbà yẹn Kábírì Àrẹ̀mú ní Badagry ó tó di pé mo kúrò Badagry yẹn mo wá sí Ìbàdàn mo dé Ìbàdàn ń sìn kò tí ì ju bíi 16 years lọ tí mo dé sí Ìbàdàn yẹn olórin pọ̀ ń bá dùn wọ́n bá àforíjì Alhaji Sawaba tán ti kú ìyẹn rẹ́ Sawaba kọ́lọ́n bá àforíjì wọn lẹ́yìn wọn Alhaji Rashidi Alhaji Tayo Kọrin ó wà ń bẹ̀ àwọn èèyàn pọ̀ tó jó lórin but anybody wọn gbogbo wọn pátá ni mò ń bá ṣe mo yẹ dé Ìbàdàn mo kàn arrange jump mo rẹ̀ ṣe from there àwọn èèyàn dẹ̀ ń pè mí mo lọ play Alhaji wa Rashidi Ayinde bí mo débẹ̀ Alhaji òde yìí o mo dẹ̀ mọ̀ yẹn ń bẹ̀ wọ́n gbé máìkì fún mi máa kọrin so mi ì rẹ́ntí àjọṣepọ̀ rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn ó ní mo sọ pé yóò ti lọ bí nǹkan bíi láti lọ sí 13 years tí mo ṣe torí bí mo ṣe dé 1 year another 1 year mi mo ṣe rẹ́kọ̀dù yẹn qualification bẹ́ẹ̀ náà mo ti kọ́ ni pé àrùn ìjìnà sẹ́lídé ń kú búra lára búkẹ́ ọ̀kẹ́rẹ́ ebi náà láyìí láyé ń kó jẹ́ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ní sẹ́yìn ayé tí mo nà tú o orí tó kẹ́kù búra láyé tún sọ òpó ń kọrin mo ti kọrin pé kó mọ́ pamọ́ lára ó ń dùn mọ́ mi ẹja fi ìjó ṣe jẹ̀lẹ́ńkẹ́ kí sẹ́rẹ́rẹ́ máa ti bẹ̀ wọlé wa kí má dàbí ọ̀dẹ̀ tó mọ́ gẹ̀dẹ̀ nínú ọ̀ṣọ́ mo ti gba ṣóò kan rí tọ́yẹ pé ọ̀nà rélùwé kínní yẹn ni tá a débẹ̀ iṣẹ́ alẹ́ ni báyìí débẹ̀ wọ́n ti géètì yẹn wàláì dàárọ̀ ọjọ́ kejì ibi irin yẹn la sùn mọ́jú wàláì súnmọ́ bí láìláìsí ibi igi yẹn gangan ibẹ̀ la sùn mọ́jú jọ yẹn ibi tá a dẹ̀ fẹ́ lọ play yẹn ó wà níwájú so a lè àti irinṣẹ́ àti everything ibẹ̀ la sùn mọ́jú nígbà tó dàárọ̀ la lọ pé àwọn oníyẹn pé a máa lè lọ sí a máa lè wá sí bíbá kìnìkan wọ́n bá lápẹ́ wọ́n bá dàárọ̀ mo ṣàṣe fọwọ́ lẹ́rọ tí mo yìn lè sọ nǹkan kan mọ́ torí kí ni mo fẹ́ sọ wọ́n rí irinṣẹ́ lẹ̀ ń wò yìí èmi mo dúró ṣé láàárọ̀ máa jí dé bíbá a bẹ̀ wọ́n títí káwọn fans yẹn tó tún gbéṣẹ́ míì fún mi ó pẹ́ o mo lọ play kan ní Ọ̀yọ́ bí mo ṣe dọ́yọ̀ yẹn àti play tán àṣé
àwọn tó tún wá náwó fún mi mo surprise wọ́n náwó fún mi lórí stage mo ṣe wá tó bóyá bọ́ síta báyìí àwọn lọ́wọ́ kọ́ náwó pé ẹ káàbọ̀ ṣẹ́ta ọyọyọyọ sà lórí kíni ẹ̀yin lè máa náwó fún mi lẹ́yìn gbẹ́nu ẹ̀ sọ̀hún kí ló kàn àti náwó fún ẹ nìyẹn fáwọn alówó bí mo ní ó dà báwo ni òkè ta ni mo fẹ́ rí ta ni mo fẹ́ lọ bá wọn ta ló fẹ́ rí kíni àwa dúró ń sọ pé ta ló fẹ́ rí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kéékùnlẹ̀ ìkan ti ń gbọ́wọ́ bọ̀ mo ní bàbá ọkọ mi mo yẹ kúnlẹ̀ yẹn bàbá ọkọ mi ẹ jọ ẹ ní dààmú ẹ bọ̀ mọ́ nílé ẹ bà mo ṣáà ṣìwì mi ò ní ṣìwì mo ṣáà try láti sọ̀rọ̀ pé mo ṣáà ń sọ̀rọ̀ gbogbo ẹ wọ́n bójú wò mí pé a máa gbowó fáwa lówó àríyé tó ń ná wàá sanwó fáwa ọ̀dà náà ẹ jọ tí má ti fún yín ẹ bá mọ́ lè jẹ ẹni tó pè mí fún iṣẹ́ yẹn tó lọ arrange àwọn sójà wà mo tó get ara mi bẹ́ẹ̀ wọ́n round mi so àwọn boys tàjọ play gan àwọn gan wọ́n ti fẹ̀yìn lẹ́ngbà tí wọ́n ti rí pé ó ti ń yọ igi lọ Celine Dion nínú rẹ́kọ̀dù mi ló ti wá Celine Dion lèmi ń jẹ́ orí tó kẹ́ Celine Dion Àdìjá lèmi ń jẹ́ orí tó kẹ́ Kúbúrà orí tó kẹ́ mi Celine Dion kò sẹ́yẹ tí ó ṣe bí akin mọ̀ ṣeun ẹ̀yìn èèyàn yìí wọ́n bá kẹ̀dẹ̀ mójú rẹ wá torí ojú rẹ náà mówó ojú rẹ làmú ìjìgbà tọmọ tuntun bá dẹ yé adarí gbẹjọ bára bá sán ti ó ti nìyá mi màmá mi lónìí màmá ṣe pé mọ́ ó ládàbí àdàfọ̀tá lé o àdàbí àdàfọ̀tá òde èmi ni Kúbúrà mi Àríkẹ́ ọmọ kò sọmọ náà tí ó jọṣẹ tọrọ ọmọ tó bá jẹ sódà ìyá Kúbẹrù wà láwùsí fún Kúbúrà tó kọrin ẹni dúró dé mọ́tò àṣàlàyé gbogbo ẹni tó bá dúró dé mọ́tò àṣàlàyé Àríkẹ́ Kúbúrà rè o bẹ́ẹ̀ má ti rí ìwé ṣe ìtọ́jú eléré o orí Adébísí bẹ́ẹ̀ bá ti rí ìwé ṣe ìtọ́jú eléré o ìtọ́jú ọjọ́ kan kò lè pòwò yín ó tán kò lè pòwò yín ó tán ọ̀rẹ́ mi ọ̀nkú kò lè pòwò yín ó tán bọ̀dá mi ìtọ́jú ọjọ́ kan kò lè pòwò yín ó tán àní bọ́mọ yín ṣe ń tí ò dẹ tètè bọ́mọ yín wí o bọ́mọ yín ṣe ń tí ò dẹ tètè bọ́mọ yín wí o ìbáwí ọjọ́ kan kó lè pòwó yín ó tán orí tó ká ni mí mo dùn píwọ̀ gan ayé ń jí sọ̀rọ̀ wa wọ́n ń jí ẹ̀fẹ́ mi Àríkẹ́ tí bá jàjà débi tí ilẹ̀ gbé tẹ́jọ gbáǹkọ́gbì lórin tí mo bá kọ o nínú olórin Irúnmọlẹ sálè mi o nínú olórin Irúnmọlẹ sálè mi orí tó kẹ́ Kúbúrà mi mo gbẹ́rẹ́ mi lórí Àríkẹ́ ìyá alábà tó ń kọ́ Fújì Àdìjà Kúbúrà tó ń kọrin Celine Dion náà rè o ta ló lè sọ pé mi nìkan ni torí pé táyà ìjọsí là ń bẹ̀ béèrè Kúbúrà tu Àríkẹ́ bàbá ta ló fẹ́ fọ owó lọ́ta láìsọ ọmọ lọ́ta mo ní ta ló lè sùn pé gbére Àríkẹ́ àmọ́ gbére ni dé èmi ni Kúbúrà o ẹ̀bẹ̀ ń gbọ́ mi mo ṣe ń pè dé Àríkẹ́ alábàálẹ̀ ń gbọ́ lọ́wọ́ orí tó kẹ́ olórin Kúbúrà mi èmi l'Àríkẹ́ ọmọ làlálàlà mo ti gbére mi dòde ọmọ lòlòlòlò ọmọ làlálàlà ó sì ń gbá kan jù kan lọ ó na mú kan jù kan lọ Kúbúrà tó ń kọrin Àríkẹ́ Celine Dion Kúbúrà mi torí mo gbére mi dòde Kúbúrà kọrin tó bá fẹ́ ṣe pàtí tó bá fẹ́ ṣe anything ìkómọ ni òkú àgbà ni anything tó bá fẹ́ ṣe gbogbo bá wá ṣe fẹ́ gbogbo tó bá ṣe fẹ́ sí náà. alábàámbí náà ní o alábàámbí ò káàárẹ̀ ọ̀gá ńlá o ọ̀gá ńlá Pasuma mi Àlàbí ẹgbẹ́ Kúbúrà tì mí Àríkẹ́. àtàlájì Pàṣọ tó bó ṣe dé tí ó gbọ́ Kúbúrà lásán orí tó kẹ́ orí orúkọ màmá òun wọn ó kí mi pé owó tí mo kó dání báyìí wọ́n tún pọ̀ padà fún mi ọ̀gá ńlá ṣáálẹ̀. màmá tó ṣaláì síjọ́sí o Pasuma mi mọ́rakọ́gbọ́n ìbẹ́ẹ̀ ṣe orí tó kẹ́ Celine Dion nọ́mbà tèmi ni 08032148305 nọ́mbà mi ni 08050877754. àwọn ọkùnrin mi believe pé olórin báwo ni mo ṣe fẹ́ ṣe pé lásìkò tí n bá nídìí pé mo fẹ́ jẹun mo fẹ́ sùn àsìkò gbà yẹn ló máa lóun wà ní kinní kan àsìkò gbà yẹn ló máa lóun ti travel àsìkò gbà yẹn ló máa lóun sùn lọ́wọ́ kinní kan so àwọn ọkùnrin ṣò wọ́n máa ń ṣe kinní yẹn
wọn ò fi fẹ́ dára dó lórin but the only thing tí èmi mọ̀ tí mo fẹ́ sọ fún àwọn obìnrin tá a jọ ń kọ fújì àti ọkọ wọn ni pé kí àwọn tó bá jẹ́ gẹ́gẹ́ bí ọkọ wa kọ́ mọ́ dúró pé ó ti ń kọ fújì ó ti mú mic aláta gan tó ń tata tó ń gbé ata sílẹ̀ ọkùnrin ń rajà lọ́wọ́ ẹ̀ anybody ẹni tó ń ta gàrí ọkùnrin ń rajà lọ́wọ́ ẹ̀ but why tó máa ń comment lórí pé olórin yẹn so that bó ṣe jó lórin yẹn ọkùnrin máa pọ̀ kíní kan máa ṣe ẹjọ́ torí Ọlọ́run kò sí kéèyàn ta pure water ọkùnrin ó rà lọ́wọ́ ẹ̀ so gbogbo nǹkan láyé ni tó bá ti jẹ́ business ọkùnrin máa rà lọ́wọ́ wọn so mo fẹ́ kẹ́ ẹ try tẹ̀yin tó jẹ́ bí ọkọ wa kẹ́ máa dára dé wa bọ́ a bá ṣe fẹ́ so tẹ́yin bá ti ní ojú kan làdá ní àwọn obìnrin náà míì wá ò tẹ́ pé tó bá ti jáde lọ ìranù náà wọ́n máa ṣe bọ̀ bí èmi Àríkẹ́ Celine Dion Africa Celine Dion tí bá ti ń kúrò báyìí màá ti sọ bí wọ́n ṣe máa arrange mò ń gbalé lọ nìyẹn o so ẹ má wá jẹ́ káwa náà ká tó bara wa jẹ́ o ká jẹ́ kí àwọn ọkọ wa tá a ti fi lọ́kàn balẹ̀ yẹn ká máa jẹ́ kí wọ́n máa rí trace pé just Fújì tí wọ́n ń kọ yẹn kìnnìkan tó ń fi recognize wa yẹn mo fẹ́ kí wọ́n mú ojú kúrò bíi pé wọ́n ní obìnrin ni wá kò sẹ́ni tó lè ṣe business láyé tọkùnrin ò ní ra kan lọ́wọ́ rẹ̀ so ẹ̀yin tó ẹ jẹ́ gẹ́gẹ́ bí ọkọ wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ ẹ má máa fi ojúkójú wò wá mọ́. mo lọ sí Bayelsa mo kúrò ní Bayelsa iṣẹ́ promoter kan ló gbéṣẹ́ yẹn fún mi mo kúrò ní Bayelsa ń jọ yẹn mo lọ Port Harcourt náà so mo play Port Harcourt dáadáa mo tẹ̀ play bẹ́ẹ̀ yẹn dáadáa mo máa ń lọ sẹ́kù bọ̀ tí n bá lọ sẹ́kù mo lọ ṣe jump wọ́n kàn pè mí wọ́n kàn organize wọ́n kàn pè mí ni pé ok wá kọrin fún alẹ́ èkó ó fẹ́ bá a ṣe jump tàbí wá play bíi bẹ́ẹ̀ but pé àwọn nǹkan tí máa lọ ṣe ń bẹ̀ yẹn nìyẹn tí mo mọ̀ so but fún travel kò sí ìlú mi ì tí ì rí ìlú ọ̀hún tẹ́ ẹ bá ṣe fẹ́ kí n sọ bẹ́ẹ̀ bá fẹ́ kí n wí lamẹ́ríkà London everywhere mo retí ọwọ́ yín o ẹ̀yin náà ò ní dààmú o iṣẹ́ tẹ́ bá ti mọ̀ ọ́ ṣe ló gu ọlọ́run ọba yóò jẹ́ kí owó yín máa tó lágbára Ọlọ́run. Àríkẹ́ mo dé Kúbúrà mo dé Àdìjà ti dé Kúbúrà mo dé Africa Celine Dion akọrin tó bọ̀ gbọ́n wọn mo lọ́dọ̀ ọwọ́ yín ọ̀dọ̀ ẹ̀yin àgbàgbàgbàgbàgbàgbà mo lọ́dọ̀ ọwọ́ yín o ọmọ Nàìjà ọ̀dọ̀ ẹ̀yin àgbàgbà àjà ò lè jìn kó lóko mọ́mọ́ wọn o mo lọ́dọ̀ ọwọ́ yín o ó dọwọ́ ẹ̀yin àgbàgbàgbà. lọ́kẹ́ mo ṣeré lọ ní tiẹ̀ Kúbúrà máa ṣeré lọ ó yẹ tẹ́wọ́ àdúrà nílùú London lamẹ́ríkà níbikíbi ní Nàìjíríà yìí ó àtòkè òkun kẹ́ẹ̀rí bá ti ṣe kẹ́ máa rèrè ọjà o kẹ́ máa rí bá ti ṣe kẹ́ máa rèrè ọjà rẹpẹtẹ Àríkẹ́ olórin Celine Dion Kúbúrà o mo kí yín Kúbúrà tù mí àṣírí ẹ̀kọ́ rẹ̀ àṣírí ẹ̀kọ́ anybody kò lè tú lójú ewé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.